iléeṣẹ́ ọlọ́pàá ti fi gbòòrò òfin gbé àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn Ògúnníyè látàrí ìṣekúpani nílùú nípínlẹ̀ Ọ̀ṣun. Ó mà ṣe o, iléeṣẹ́ ológun fìdí ìròyìn ikú ọ̀kan lára wọn, Samson Haruna, tí ìyàwó rẹ̀ dáná sun múlẹ̀. Ẹ ṣí iléeṣẹ́ ikọ̀ àmọ̀tẹ́kùn padà. Ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun pàṣẹ kí wọ́n ṣí ilẹ̀kùn ọ́fíìsì àmọ̀tẹ́kùn tí wọ́n gbé tìpa padà ní kíámọ́sá. Ẹjọ́ tí mo bá rò ààrẹ ni o, Adúnní Adéborí nínú ẹjọ́ tí ó pè tako ẹ̀sùn pé òun àti Dino ń gbé nǹkan sí nǹkan fúnra wọn. Irọ́ ni o, iléeṣẹ́ ọlọ́pàá ní kò sí ẹ̀rí máa jẹ́ mi nìṣó láti fìdí rẹ̀ múlẹ̀ pé agbénipa kọlù ọ̀gá àgbà àmọ̀tẹ́kùn lọ́sùn. Christopher Kọ́ládé, àgbà ọ̀jẹ̀ alákòóso agbóhùnsáfẹ́fẹ́, dágbére fáyé lẹ́ni ọdún 92. Ààrẹ Tinubu àti àwọn èèyàn jàǹkànjàǹkàn lágbàáyé ń ṣèdárò olóògbé. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi gbòòrò òfin gbé àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn Ògúnníyè látàrí ìṣekúpani nílùú ìpínlẹ̀ Ọ̀ṣun. Kò dín ní ikọ̀ àmọ̀tẹ́kùn Ògúnníyè nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fi gbòòrò òfin gbé látàrí pé wọ́n lọ́wọ́ nínú ìṣekúpani tó wáyé ní Akínlàlú, ìlú kan níjọba ìbílẹ̀ Ifẹ̀ nípínlẹ̀ náà lọ́sẹ̀ tó kọjá. Àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá ni wọ́n darí wá sínú ìlú láti Àbújá, ló ṣe bẹ́ẹ̀ náwó gan àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn lókè fíà níbùbá àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn lóṣogbo àti àgọ́ Ifẹ̀ Central Division tó fìdí kalẹ̀ sí Ilé Ifẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ọlọ́pàá náà lẹ́yìn tí wọ́n fi gbòòrò òfin gbé ikọ̀ àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n bá nínú ọgbà àgọ́ Ifẹ̀ Central Command àti ibùbá wọn ní Òkè-Fíà lóṣogbo, tí wọ́n sì gbé àwọn àgọ́ iléeṣẹ́ àmọ̀tẹ́kùn náà ti pa. Ṣùgbọ́n nígbà tí àwọn akọ̀ròyìn ṣàbẹ̀wò sí olú iléeṣẹ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ náà tó fìdí kalẹ̀ sí àdúgbò Powerline lóṣogbo ní dédé aago 8 alẹ́ kù 20 ìṣẹ́jú, ọgbà náà ó ti jẹ́ títì pa. Agbẹnusọ fún ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun, Yusuf Ìdòwú, fìdí ìfigbòòrò òfin gbé àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé nílùú Akínlàlú múlẹ̀. Ó ní àwọn ọlọ́pàá náà wá, ṣùgbọ́n wọn kò gbé olú iléeṣẹ́ àwọn tó wà lágbègbè Powerline ti pa. Ó ní ọ́fíìsì àwọn ní Òkè-Fíà àti Ifẹ̀ Central ni àwọn agbófinró náà yàbò. Ìdòwú sọ wípé àwọn ọlọ́pàá náà wọ́gán ikọ̀ àmọ̀tẹ́kùn Ògúnníyè ní Òkè-Fíà àti Ifẹ̀ Central Command. Ó ní torí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé ní Akínlàlú ni wọ́n ṣe wá. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun, Abíọ́dún Ọ̀jẹ̀lábí, lórí ìṣẹ̀lẹ̀ náà ló já sí pàbó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti ránṣẹ́ pé ọ̀gá àgbà ikọ̀ àmọ̀tẹ́kùn Ọ̀gbẹ́ni Isaac Ọmọyẹlé láti pèsè ẹ̀rí máa jẹ́ mi nìṣó nípa bí àwọn agbénipa ọ̀hún ṣe gbìyànjú láti fẹ́ gba ẹ̀mí rẹ̀. Agbẹnusọ ikọ̀ àmọ̀tẹ́kùn lọ́sùn, Ìdòwú Yusuf, ló kéde lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday pé àwọn agbébọn ṣèkọlù sí i lákòókò tó ń wa ọkọ̀ darí padà lọ sílé lẹ́yìn ibi iṣẹ́ lọ́jọ́ Ajé Monday. Ó mà ṣe o, iléeṣẹ́ ológun fìdí ìròyìn ikú ọ̀kan lára wọn, Samson Haruna, tíyàwó rẹ̀ dáná sun múlẹ̀. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ti fìdí ìròyìn ikú ọmọ ológun Samson Haruna tó jẹ́ dókítà ní ọwọ́ kẹfà iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà 6th Battalion, ẹni tí wọ́n ní ìyàwó rẹ̀ dáná sun láìpẹ́ yìí. Ìròyìn ikú olóògbé náà ló bọ́ sórí ayélujára tí ọ̀pọ̀ èèyàn sì bẹ̀rẹ̀ sí ní máa bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ náà, béèrè pé ǹjẹ́ ẹ̀fún ni tàbí èdì. Nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ ológun fi léde, Lawal Bala Muhammed buwọ́lù ọmọ ológun náà pé ó pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí iná jó gbogbo ara rẹ̀ lásìkò tí èdè àìyedè bẹ́ sílẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀ Reti Haruna ní ilégbèé àwọn tọkọtaya ọ̀hún. Ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé ní Wellington Basi Barracks tí ó wà ní Ìbágwá nípínlẹ̀ Akwa Ibom. Ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún 2025 ní ìṣẹ̀lẹ̀ náà wáyé. Gẹ́gẹ́ bí ìwádìí ṣe fi hàn, ìṣẹ̀lẹ̀ burúkú yìí wáyé lẹ́yìn tí èdè àìyedè bẹ́ sílẹ̀ láàrin tọkọtaya náà tí inú sì bí ìyàwó tó sì ní kí òun dáná sun àwọn dúkìá tó wà ní inú ilé wọn. Níbẹ̀ sì ni iná ti mú ọkọ̀ náà. Olùrànlọ́wọ́ olùdarí ẹ̀ka tó ń gbé ìròyìn síta ní iléeṣẹ́ ológun náà fi kún àtẹ̀jáde rẹ̀ pé àwọn gbìyànjú láti dóòlà ẹ̀mí olóògbé náà
ṣùgbọ́n ó já sí pàbó. Ṣé àìsàn làárí wò á kì í rí tọlọ́jọ́ ṣe. Ó ní Haruna farapa gan-an ṣùgbọ́n tí àwọn sì gbìyànjú láti dóòlà ẹ̀mí rẹ̀ ní ilé ìwòsàn Battalion Medical Facility kó tó di pé àwọn tún gbé lọ sí ilé ìwòsàn ìkẹ́kọ̀ọ́ ti ìpínlẹ̀ Uyo, ṣùgbọ́n ó ṣeni láàánú pé àwọn pàdánù ẹ̀mí rẹ̀ lọ́jọ́ keje oṣù kẹwàá ọdún 2025. Iléeṣẹ́ ológun ní àwọn kọ̀rọ̀ ojú pípọ̀ sí ìjà láàrin tọkọtaya náà tí wọ́n sì bá àwọn mọ̀lẹ́bí olóògbé náà kẹ́dùn. Bákan náà ní iléeṣẹ́ ológun ní àwọn ń dúró de èsì ìwádìí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ológun tí wọ́n sì rọ àwọn tí ọ̀rọ̀ kàn pé kí wọ́n ṣe sùúrù. Kì í ṣe ìgbà àkọ́kọ́ rẹ̀ tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí náà máa wáyé. Gẹ́gẹ́ bí a ti gbọ́ lọ́dún 2022, arábìnrin kan náà dáná sun ọkọ rẹ̀ nílùú Òṣogbo. Ìfẹ́olúwa Àkànjí Bámidélé àti ọkọ rẹ̀ Bólúwatifẹ́ Bámidélé ní ìṣẹ̀lẹ̀ wọn tún gba gbogbo orí ayélujára kan. Ẹ ṣí iléeṣẹ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn padà. Ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun pàṣẹ kí wọ́n ṣí ilẹ̀kùn ọ́fíìsì Àmọ̀tẹ́kùn tí wọ́n gbé tìpa padà ní kíámọ́sá. Ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun ti pè fún ṣíṣí ilẹ̀kùn ọ́fíìsì iléeṣẹ́ Àmọ̀tẹ́kùn tó wà lọ́ṣun padà lẹ́yìn ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìgbé ilẹ̀kùn iléeṣẹ́ tìpa lọ́nà àìbófinmu àti ní títìpa nípasẹ̀ àwọn agbófinró ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún yìí, ilé ìgbìmọ̀ asòfin sọ wípé ìgbésẹ̀ náà tako ìwé òfin ilẹ̀ wa Nàìjíríà, ó sì tún jẹ́ ewu èyí tó yẹpẹrẹ ìlànà àti àlàkalẹ̀ àṣẹ ìjọba ìpínlẹ̀ àti tìjọba àpapọ̀. Gẹ́gẹ́ bí àwọn asòfin náà ṣe wí, àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn sì jẹ́ dídá sílẹ̀ síbẹ̀ lábẹ́ òfin gẹ́gẹ́ bí agbófinró ìpínlẹ̀, kò sì gbọ́dọ̀ jẹ́ títìpa láìsí ètò ìlànà à ń tẹ̀lé àti ìwòye àwọn asòfin. Ilé ìgbìmọ̀ asòfin sọ wípé àjọ elétò ààbò Àmọ̀tẹ́kùn jẹ́ dídá sílẹ̀ lábẹ́ àjọ elétò ààbò ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọ̀ṣun State Security Network Agency àti Àmọ̀tẹ́kùn Corps Law ọdún 2020 pẹ̀lú ìlànà òfin láti ṣàtìlẹ́yìn fún àwọn àjọ elétò ààbò yòókù nípa gbígbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé, ìgbésùnmọ̀mí àti àwọn ìṣẹ̀lẹ̀ ìwà ọ̀daràn, wàhálà rògbòdìyàn jákèjádò ìpínlẹ̀. Láti ìgbà tí wọ́n sì ti ṣe ìdásílẹ̀ rẹ̀, ikọ̀ Àmọ̀tẹ́kùn ti kó ipa pàtàkì nípa dídáàbòbò àwọn agbègbè, àwọn ẹnu ìloro ìlú. Nítorí náà, ìdásílẹ̀ ikọ̀ Àmọ̀tẹ́kùn ti mú àdínkù bá ìṣẹ̀lẹ̀ ìwà ipá, ìwà ọ̀daràn. Àtẹ̀jáde náà fi kún pé ó jẹ́ ohun tó kọni lóminú, ó sì tún tako òfin pé àjọ elétò ààbò tí yóò jẹ́ dídá sílẹ̀ nípasẹ̀ òfin tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ná owó lé lórí jẹ́ títìpa láì jẹ́ kí ìjọba ìpínlẹ̀ tàbí ilé ìgbìmọ̀ asòfin gbé kalẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn asòfin náà ṣèkìlọ̀ pé rírú òfin ètò ààbò nípasẹ̀ gbígbégidínà iṣẹ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn yóò mú kí ọrùn wọ iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn àjọ elétò ààbò yòókù. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé ètò ààbò àwọn aráàlú kò gbọ́dọ̀ gbọ̀gẹ̀gẹ́ látàrí ìdarí tàbí ìgbésẹ̀ ọ̀rọ̀ òṣèlú dé. Ilé ìgbìmọ̀ asòfin tún kóró ojú sí bí sẹ́nẹ́tọ̀ Francis Adénígbà Fádáhùnsí àti gómìnà tẹ́lẹ̀ rí Adégbóyèga Oyètọ́lá ṣe lọ́wọ́ nínú ọ̀rọ̀ tó ń jà rìnrìn nílé ọ̀hún gẹ́gẹ́ bí àbùkù àti dídalẹ̀ ìgbàgbọ́ àwọn aráàlú. Ilé ìgbìmọ̀ asòfin bá mọ̀lẹ́bí àwọn olùfarakásá tí wọ́n forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ tó wáyé nílùú Akínlàlú kẹ́dùn, ìṣẹ̀lẹ̀ tó yọrí sí ìfigbóró òfin gbé àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn. Àwọn asòfin náà dúró lórí ẹsẹ̀ wọn pé ìwádìí gbọ́dọ̀ wáyé lórí ẹ̀sùn àṣemáṣe ọ̀hún láì figbá kan bọ̀kan nínú. Ẹjọ́ tí mo bá rò ààrẹ ni o. Àdùnní Adé borí nínú ẹjọ́ tí ó pè tako ẹ̀sùn pé òun àti Dino ń gbé nǹkan sí nǹkan fúnra wọn. Àdùnní Adéwálé, gbajúmọ̀ òṣèrébìnrin Yorùbá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Àdùnní Adé, ti fi ìdùnnú rẹ̀ hàn lórí ẹjọ́ tí kóòtù dá láìpẹ́ yìí, èyí tó ní òṣèré náà kò ní ìfẹ́ ìkọ̀kọ̀ kankan pẹ̀lú sẹ́nẹ́tọ̀ Dino Melaye, gbajúmọ̀ olóṣèlú Nàìjíríà. Bó tilẹ̀ jẹ́ pé ọdún kejì rèé tí ẹjọ́ náà ti wà ní kóòtù, adájọ́ Iho Harrison ti ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó dá báyìí pé Àdùnní Adé kò sí lára àwọn òṣèrébìnrin mẹ́fà kan tí wọ́n ní Dino Melaye ń bá dá ọ̀rẹ́ ìkọ̀kọ̀. Ẹ̀ka ìròyìn Naija News ló gbé ìròyìn kan jáde nígbà náà, nínú èyí tó ti ní Àdùnní Adé wà lára àwọn òṣèré tíátà tí sẹ́nẹ́tọ̀ Dino Melaye ń bá ṣe eré ìfẹ́ gbélaga sílaga fúnra wọn. Ariwo ìròyìn náà ló bí Àdùnní Adé nínú tó fi gbé ìgbésẹ̀ òfin tó gba kóòtù lọ pé kí wọ́n yiri òun wò bí òun bá jẹ̀bi ẹ̀sùn dídọ̀rẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú Dino. Òṣèrébìnrin ọmọ Yorùbá tí wọ́n bí sí ilẹ̀ Amẹ́ríkà ọ̀hún sọ nígbà náà pé irọ́ pátá ní ìròyìn náà tí wọ́n ń gbé kiri. Ó ní ó lè ṣì èèyàn lọ́nà,
ó sì tún mú inú bí èèyàn yàtọ̀ sí pé ó tẹ ẹ̀tọ́ òun lójúmọ́lẹ̀ bí ọmọnìyàn. Adunni Ade sọ pé ìròyìn náà kó ìbànújẹ́ àti ìrẹ̀wẹ̀sì bá òun. Àwọn tó sì gbé e jáde kò ṣe ìwádìí tàbí béèrè ohunkóhun lọ́wọ́ òun kí wọ́n tó gbé e jáde láti fi wá èrò sí ojú òpó wọn. Láti oṣù kìíní ọdún 2023 ní ọ̀rọ̀ ọ̀hún ti wà ní kóòtù tí ìgbẹ́jọ́ sì ń wáyé lórí rẹ̀ títí tí adájọ́ fi padà dá a. Nígbà tó ń kéde ìjáwé olúborí rẹ̀ lórí ẹjọ́ náà lọ́jọ́ ìṣẹ́gun Tuesday lójú òpó ìkànnì Instagram rẹ̀, níbẹ̀ ni Adunni Ade ti kọ pé mo jàre ẹjọ́ mi, wọ́n kọ ìròyìn irọ́, ìròyìn èké nípa mi, ṣùgbọ́n òdodo lékè nígbẹ̀yìn. Ìdájọ́ náà tó fìdí ẹ̀ múlẹ̀ pé kò yẹ kí èèyàn máa nagi mú sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ àti pé pàtàkì ni jíjẹ ọmọlúàbí. Ó ní bí ìdájọ́ tiẹ̀ pẹ́ kó tó wáyé kò túmọ̀ sí pé kò ní wáyé lọ́jọ́ kan. Bákan náà ni Adunni Ade dúpẹ́ lọ́wọ́ agbẹjọ́rò rẹ̀ tó gba ẹjọ́ náà rò fún un tó fi jàre. Bẹ́ẹ̀ ló sọ̀kò ọ̀rọ̀ sí òṣèrébìnrin ẹgbẹ́ rẹ̀ kan tí kò dárúkọ. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó ní ìwọ òṣèrébìnrin bíi tèmi tó ń sọ ohun tí kì í ṣe òtítọ́ fún Kuti Julius kò burú, láìpẹ́ yìí ayé yóò mọ irú ẹni tí ó jẹ́. Ìkórìíra àti inúnibíni ń gbé inú rẹ̀, oníkúpani sì ló jẹ́. Ó jọ pé o ti gbàgbé ohun tí o fi hàn mí nínú yàrá. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ òṣèrébìnrin náà ló ti wá ń bá a yọ̀ lórí àre tó bá bọ̀ ní kóòtù. Wọ́n ní bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan ṣoṣo ni òótọ́ yóò bá. Nítorí náà Adunni Ade ó kú oríire o. Irọ́ ni o. Iléeṣẹ́ ọlọ́pàá ní kò sí ẹ̀rí máa jẹ́ mi ìṣó láti fìdí rẹ̀ múlẹ̀ pé agbénipa kọlù ọ̀gá àgbà Àmọ̀tẹ́kùn lọ́sùn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ní irọ́ tó jìnnà sí òtítọ́ ọ̀rọ̀ ní bí ọ̀gá Àmọ̀tẹ́kùn Isaac Ọmọyẹlé ṣe pariwo pé àwọn agbanipa fẹ́ gba ẹ̀mí òun. Ó ní kò sí òtítọ́ nínú awuyewuye wípé àwọn kan ṣe ìkọlù sí Isaac Ọmọyẹlé tó jẹ́ ọ̀gá Àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun láti gba ẹ̀mí rẹ̀ rárá. Akọ̀ròyìn fún BBC News Yorùbá kàn sí ọ́fíìsì àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun. Níbẹ̀ ni agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ̀lábí ti fìdí rẹ̀ múlẹ̀ pé kò sí ohun tó jọ pé àwọn agbénipa fẹ́ gba ẹ̀mí Isaac Ọmọyẹlé ọ̀gá àgbà Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun rárá. Ọ̀jẹ̀lábí tẹ̀síwájú pé nínú ìwádìí àwọn ọlọ́pàá wọ́n ní kò sí ẹnìkankan tó lè fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ títí di àsìkò yìí. Ó ní àwọn rí ohun tí ọ̀gá Àmọ̀tẹ́kùn náà ṣe bí ẹni tó fẹ́ da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rú àti láti kó ìpayà bá olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀jẹ̀lábí wá tẹ̀síwájú pé ọpọlọ Isaac Ọmọyẹlé kò mọ ọ̀nà odò mọ́, ó wá fẹ́ dà sí awúrúju ní ìwà tí kò bójúmu tí ọ̀gá àgbà Àmọ̀tẹ́kùn náà wù tó sì lòdì sí àgbékalẹ̀ ètò ààbò. Ó tún tẹ̀síwájú láti jẹ́ kí akọ̀ròyìn BBC rí ọkọ̀ tí ọ̀gá Àmọ̀tẹ́kùn náà sọ pé àwọn agbanipa da ìbọn bò, ṣùgbọ́n nígbà tí wọ́n dé ibi ọkọ̀ náà wọ́n ní kò sí ojú ìbọn lára ọkọ̀ náà rárá. Ọ̀jẹ̀lábí ní títí di àsìkò tí òun bá wọn sọ̀rọ̀ àwọn kò tí ì rí Isaac Ọmọyẹlé, bẹ́ẹ̀ ni àwọn kò mọ ilé ìwòsàn tó sọ wípé òun wà títí di àsìkò yìí, ṣùgbọ́n ìwádìí àwọn ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀jẹ̀lábí wá rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun láti fi ọkàn balẹ̀ kí oníkálukú máa lọ sí ibi iṣẹ́ wọn pẹ̀lú àlàáfíà. Ó ní àwọn ti kàn sí ìlú Akínlàlú láti tún fi wọ́n lọ́kàn balẹ̀ pé kò sí wàhálà mọ́ kí wọ́n sì fi ọkàn wọn balẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun ti pàṣẹ láti jẹ́ kí ọ́fíìsì Àmọ̀tẹ́kùn gbogbo tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun kó wà ní títìpa ní àsìkò yìí ná, lójú náà láti lè jẹ́ kí àlàáfíà kó wà àti láti lè ṣe ìwádìí tó péye lórí gbogbo rògbòdìyàn náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ọ̀gá àgbà ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun ti pàṣẹ pé kí wọ́n ti gbogbo ọ́fíìsì ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn tó wà nípínlẹ̀ Ọ̀ṣun pa. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìgbésẹ̀ yìí kò sẹ̀yìn bí àwọn Àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe sí agbára lò àti pé bí ọ̀gá àwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn lọ́ṣun ṣe kọ̀ láti yọjú sí àwọn ọlọ́pàá lẹ́yìn tí wọ́n ránṣẹ́ pé. A ó rántí pé lọ́sẹ̀ tó kọjá ní ikọ̀ Àmọ̀tẹ́kùn ṣe ìkọlù sí àwọn èèyàn kan tí wọ́n pè ní jàǹdùkú nílùú Akínlàlú tó wà ní ìjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Ifẹ̀, tí ìkọlù náà sì gbẹ̀mí ọmọ ìyá méjì àti ẹnìkan tí ọ̀pọ̀ èèyàn tó fara káásá níbi ìṣẹ̀lẹ̀ náà sì wà ní ilé ìwòsàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún yìí ni a tún gbọ́ pé àwọn afurasí agbanipa kan fẹ́ ṣekú pa ọ̀gá àwọn Àmọ̀tẹ́kùn lọ́ṣun, gẹ́gẹ́ bí agbẹnusọ ẹ̀ṣọ́ elétò ààbò náà Ìdòwú Yusuf ṣe fìdí rẹ̀ múlẹ̀. Ṣùgbọ́n gbogbo ìgbìyànjú àwọn ọlọ́pàá láti rí olóyè Ọmọyẹlé láti gbọ́ ti ẹnu rẹ̀
ló já sí pàbó. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀jẹ̀lábí ní gbogbo ìgbìyànjú àwọn láti rí ọ̀gá Àmọ̀tẹ́kùn bá sọ̀rọ̀ ló já sí pàbó torí kò fi ààyè rẹ̀ sílẹ̀ fún àwọn. Ó ní àìmọye ìgbà ní àwọn ti ránṣẹ́ sí tí àwọn sì tún pè é lórí ẹ̀rọ alágbèéká ṣùgbọ́n tó kọ̀ láti yọjú sí àwọn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti gbé gbogbo ọ́fíìsì àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun ti pa. Agbẹnusọ ọlọ́pàá tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn 20 ló ti wà ní àhámọ́ ọlọ́pàá báyìí. Bákan náà ni ọ̀gbẹ́ni Ọ̀jẹ̀lábí sọ pé àwọn kò ní káàárẹ̀ ìgbìyànjú àwọn láti rí i dájú pé ọ̀gá ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn lọ́sùn wá sọ tẹnu rẹ̀ lórí ìkọlù tó wáyé nílùú Àkínlàlú. Ọ̀gbẹ́ni Ọ̀jẹ̀lábí ṣàlàyé síwájú sí pé ọ̀gá àgbà ọlọ́pàá Nàìjíríà lórílẹ̀‐èdè yìí tún ti pàṣẹ pé kí àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń pè ní Intelligence Response Team IRT láti Àbújá lọ dúró wámúwámú ní gbogbo ọ́fíìsì Àmọ̀tẹ́kùn tó wà nípínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n sì bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Christopher Kọ́ládé àgbà ọ̀jẹ̀ alákòóso agbóhùnsáfẹ́fẹ́ dágbére fáyé lẹ́ni ọdún 92. Ààrẹ Tinubu àti àwọn èèyàn jàǹkànjàǹkàn lágbàáyé ń ṣèdárò olóògbé. Erinwo àjànàkú sùn bí òkè. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti darapọ̀ mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe ìdárò àgbà ọ̀jẹ̀ agbóhùnsáfẹ́fẹ́ dókítà Christopher Kọ́ládé. Tinubu ṣàpèjúwe Kọ́ládé gẹ́gẹ́ bí ẹni tó jáde láyé lẹ́ni ọdún 92 gẹ́gẹ́ bí ọkùnrin tó dára jù nínú àwọn ọkùnrin. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà fi síta, Tinubu kan sára sí Kọ́ládé tó sì ní òun gbé ìròyìn ikú rẹ̀ pẹ̀lú ìbànújẹ́ ọkàn. Ààrẹ ní Kọ́ládé sin orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú gbogbo ọkàn rẹ̀ àti agbára tó sì gbà ní àdúrà pé kí Ọlọ́run tẹ̀ sí afẹ́fẹ́ rere. Ó ní òun gba ìròyìn ikú àgbà ọ̀jẹ̀ agbóhùnsáfẹ́fẹ́ dókítà Christopher Kọ́ládé, ọ̀kan nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ní ọpọlọ pípé pẹ̀lú ìbànújẹ́ ọkàn. Dókítà Kọ́ládé ẹni ọdún 92 years jẹ́ ọ̀kan gbòógì nínú ìtàn wa pàápàá ní ẹ̀ka ìjọba àti títọ́ èèyàn sọ́nà. Ó tún jẹ́ èèyàn ńlá ní ilé ẹ̀kọ́ Lagos Business School. Ó jẹ́ ọkùnrin kan tó dára nínú àwọn ọkùnrin. Ó mọ ìwé tó sì tún ní ọpọlọ pípé pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀. Nínú àtẹ̀jáde tí mọ̀lẹ́bí olóògbé gbé síta, wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé olóògbé dókítà Christopher Kọ́ládé. Àtẹ̀jáde náà ní olóògbé náà jáde láyé ní ọjọ́rú ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún 2025. Wọ́n bí olóògbé ní ọjọ́ 28 ní ìlú Ẹ̀rìn Òkè nípínlẹ̀ Ọ̀ṣun. Dókítà Kọ́ládé jẹ́ èèyàn tó pegedé ní ọ̀pọ̀ nǹkan lásìkò ìgbé ayé rẹ̀. Ó jẹ́ onígbàgbọ́ ti ìjọ Anglican tó sì lọ sí ilé ẹ̀kọ́ girama Government College nílùú Ìbàdàn lẹ́yìn tó kúrò ní Fora Bay College Freetown lórílẹ̀-èdè Sierra Leone. Ó gba oyè dókítà láti fásitì MC-FASIN 2016, fásitì Sierra Leone 1976 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kọ́ládé ṣiṣẹ́ ní ọ̀pọ̀ ẹ̀ka bẹ̀rẹ̀ láti jíjẹ́ àgbà ọ̀jẹ̀ nínú ìgbóhùnsáfẹ́fẹ́ tó sì fi ìgbà kan jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ìjọba Nigerian Broadcasting Corporation NBC. Bákan náà ló tún jẹ́ alága iléeṣẹ́ Cadbury Nigerian PLC tó sì tún di ipò kọmíṣánná Nàìjíríà mú lọ sí orílẹ̀-èdè United Kingdom. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.